tó ọpẹ́ ní fọ́lọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, ọba lágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ́ kúdà. Ìbà lọ́wọ́ rẹ o. Adúpẹ́ pé òkun, adúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí wọ́n ṣàtìlẹ́yìn fún ìkànnì yìí. Eléyìí tí ó jẹ́ atótónu ọbẹ̀ lónìí ò pọ̀. Akànníkà fàkókò ìka fi kí àwọn mùsùlùmí pé wọ́n kú ọdún, ẹ̀mí ó ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ káàkiri gbogbo ibi tí wọ́n ti ń sọdún lónìí. A kú ọdún o, ẹ̀mí ó ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o, lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọlá, alágbára lórí ohun gbogbo. A sì tún kí àwọn ẹlẹ́sìn kejì náà, àwọn kìrìsìtẹ́nì táwọn sì ń gbààwẹ̀ lọ́wọ́ tọ́pọ́dọ̀ tiwọn náà àti ń wò fẹ̀fẹ̀. Láàrin ọ̀sẹ̀ méjì sísìn á tún wọn ṣe Easter. So Ọlọ́run ọba yóò jẹ́ kọ́dún náà kó sojú ẹ̀mí gbogbo wa, ká sì sọ̀pọ̀lọpọ̀ òun náà láyé. Àwọn eléégún náà wọ́n ó bẹ̀rẹ̀ eégún tiwọn náà lẹ́yìn gbogbo tí wọ́n ń dóde náà ní gbogbo ilé tá à ń ṣe lọ́wọ́ yìí. Pé tá a bá ti ká sí àwẹ̀ kó ńlẹ̀ tí wọ́n parí Easter, ọdún eégún wọlé nílẹ̀ Yorùbá, káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọdún eégún, oríṣiríṣi ọdún òòṣà yóò bẹ̀rẹ̀ sí ní jáde. Tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó kà wá yẹ bá wà nínú àwọn tí ó sọdún eléyìí náà. Eléyìí tó jẹ́ atótónu bẹ̀ tá a mú wá lónìí kì í sọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ, kì í sọ̀rọ̀ tó pọ̀. Ọ̀rọ̀ nípa ìran ilẹ̀ Yorùbá yìí náà ni. Ẹ mọ̀ pé mi ò ní ṣaláì mọ́ sọ̀rọ̀ nípa ìran ilẹ̀ Yorùbá. Mo kàn fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ gba ìmọ̀ràn wípé tá a bá fẹ́ dá sọ̀rọ̀, nígbà míì ojú tá a máa fi wo ọ̀rọ̀ láti apá kan sápá kejì yìí máa yàtọ̀ síra wọn, tó lóyìnbó ń pè ní perspective. Tá a fi ń wo nǹkan ó yàtọ̀ síra. Tẹ́ ẹ bá wo nǹkan tí mò ń sọ àtàwọn ọ̀rọ̀ tí mò ń ṣàlàyé rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ò mọ gbọ́ mi yé dáadáa. Díẹ̀ inú mi kàn dùn pé bíi 90% ló ń gbọ́ mi yé, àwọn 10% ò gbọ́ mi yé dáadáa. Ẹlòmíì Yorùbá rẹ̀ ò mọ́yán lórí mọ́, tó pé tá a bá sọ Yorùbá létí ọ̀tọ̀ níbi tí ó tu sí. Bó tẹ̀ jẹ́ pé Yorùbá gan fúnra rẹ̀ complex. Àìmọye èèyàn tó gbọ́ Yorùbá tẹ́pẹ́lẹ̀ Yorùbá yìí ló wà tí ò gbọ́ tán. Ó wà bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ sì gbọ́. So táwa bá sọ̀rọ̀ bí irú èmi tí n bá sọ̀rọ̀, mo máa fẹ́ káwọn èèyàn tètè gẹ́ẹ̀tì tí mo sọ. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ mo rí pé nínú àwọn bíi 10% yẹn wọn kì í gbọ́ mi yé dáadáa. Mo máa ń rí nínú comment tẹ́lẹ̀mí máa ń comment, mo dẹ̀ máa ń rí nínú reaction tẹ́lẹ̀mí máa fi ń react tí mo bá sọ̀rọ̀. Ṣé eré mi àṣà ni mo gbé dání? Àwọn nǹkan tó lè tètè mú ìdàgbàsókè bá ilẹ̀ Yorùbá òun làṣà. Àwọn ò gbọ́dọ̀ mọ wòran káṣà Yorùbá ó kú lójú tiwa. Ìdí nìyẹn tó fi dàbẹ́ ni pé tí n bá ń sọ̀rọ̀ ẹlẹ́lọ́ọ̀, màá tún fẹ́ fi English kún sódà kó lè láti buttress point sódà àwọn èèyàn ó lè understand nǹkan tí mo mean. Bọ̀ síbẹ̀síbẹ̀ náà mo rí pé bíi 10 nínú 100 ò gbọ́ mi yé dáadáa. Mi kàn mọ̀ lànà tí mo fi lè mọ bá wọn sọ. Ṣùgbọ́n ó wù mí kí wọ́n máa béèrè lọ́wọ́ mi pé kí nìdí tí n bá sọ̀rọ̀, ó yẹ káwọn èèyàn máa béèrè pé kí nìdí. Wọ́n ní Yorùbá fi máa ń sọ pé ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ọ̀rọ̀ gbọ́. Ẹni tó bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ di ọ̀rọ̀ gbọ́ ni. So ìdí nìyẹn tó fi yẹ pé ó dáa ká máa béèrè ju ká máa fèsì lọ. Ní Yorùbá ṣe máa sọ pé yára gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra fèsì. Kẹ́lọ̀ pé Yorùbá ti fẹ̀kọ́ lélẹ̀ lóríṣiríṣi ọ̀nà tí ẹ lè gbà kẹ́kọ̀ọ́. Ìyẹn lọ báyẹn. Number 2 bẹ̀, àwọn ẹ̀gbọ́n wa kan láti diaspora wọ́n bá mi sọ̀rọ̀ lánàá lórí àwọn program tá à ń ṣe.
wọ́n wá even mo tún gbọ́ àwọn ìtàn kan lẹ́nu wọn tó jẹ́ pé ó tún wú èmi gan lórí tó dáa ká mọ̀ tí wọ́n sọ nípa àwọn baba ńlá tiwọn, nípa ìwà nípa ìjagun fún Second World War, nínú ogun Second World War tọ́jà fún àwọn bìrìtìkó. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wáyé ń bẹ̀ àwọn náà fi ń ṣe àtẹ̀gùn ìrìn àjò ayé wọn. Torí ẹ̀ la ṣe sọ fún yín pé ìtàn ni máa ń múni rántí bá bàbá wa ti rìn, òun ló sì fún àwa náà ní òye bá ti rìn. Ìtàn ni, torí ẹ̀ nìtàn ò ṣe gbọ́dọ̀ kú. Inú mi dùn fún wọn gan, bọ́ wọ́n wá béèrè question kan lọ́wọ́ mi lórí fọ́nrán tó tẹ̀ sí mi. Wọ́n béèrè fọ́nrán kan lọ́wọ́ mi, wọ́n ní pé kí nìdí tí mo ṣe máa ń sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu, bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá ni bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́ fún gbogbo wa ilẹ̀ Yorùbá. Bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan bẹ tí wọ́n ju bàbá Bọ́lá Ahmed Tinubu lọ lọ́jọ́ orí, lábẹ́ ibi tí wù kó rí, a gbọ́dọ̀ bá débi àrífín torí àṣà tá a gbé dání. Irú àwa o, èmi ò gbọ́dọ̀ tàpá ságbàlagbà. Gbogbo even tí n bá rí irọ́ mi tí n mọjọ́ orí rẹ̀, mo kàn rí pé èmi rẹ̀ ga tó ra wa, ṣùgbọ́n mọjọ́ orí rẹ̀. Ẹ̀tọ́ mi lábẹ́ àṣà Yorùbá, a gbọ́dọ̀ kọ́kọ́ pọn ẹni náà lé ká tó lè rí tinú rẹ̀ gbà. Bí Yorùbá ṣe gbé àgbékalẹ̀ wọn nu, wọn ò bí mi láti ibi tí èèyàn ti máa ń rí èèyàn fín yàtọ̀ ságbàlagbà. Wọn ò bí mi láti bẹ̀. Ibi tá a ti bí mi nílẹ̀ Yorùbá, ibi tá a ti máa ń fẹ́ ẹ̀kọ́ kọ́ mọ wípé tá a bá pàdé àlejò, a kọ́kọ́ ṣàpọ́nlé àlejò náà, ká mọ̀ wá sọ pé ẹni tá a mọ̀ tó jù yẹn lọ. So àpọ́nlé ó gbọ́dọ̀ wà lórí ahọ́n wa sí wọn. A gbọ́dọ̀ ṣaláìmọ̀ máa pọ́n wọn lé. Ìdí nìyí tẹ́ fi ń rí èdè àpọ́nlé lẹ́nu mi sí bàbá. Even tó fi mọ́ ìran míì tí ì ṣe ìran Yorùbá tó jágbàlagbà tí máa fẹ́ àdírẹ́sì wọn, bàbá ni màá pè wọ́n. Tẹ́ bá wọ́ọ̀chì mi dáadáa, àyàfi tọ́rọ̀ bá gbé mi àbí ẹnu gbé mi, mo sọ̀rọ̀ lọ gbúrúrú lẹ́fi lérí mi kẹ́ẹ̀kan pẹ̀yàn ká kẹ́ẹ̀kan sọ̀rọ̀ ẹ̀. Ifo bàbá Tinubu ń gbà mí gan máa sọ pé ní Tinubu àkàsọ lọ. Ifo olóyè Sunday Igboho gbà mí àkàsọ lọ. Ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́rọ̀ bá ń gorí ọ̀rọ̀ nu. Ṣùgbọ́n pé a fẹ́ sọ̀rọ̀ nípa wọn, a fẹ́ make reference nípa wọn, a gbọ́dọ̀ ṣàpọ́nlé àwọn tó jágbàlagbà ńlẹ̀ Yorùbá kí wọ́n lè mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí kì í ṣe ẹni tí làákàyè rẹ̀ kúrú, ẹni tá a bí láti léèrè ni tó sì gbẹ̀kọ́. Ẹ̀kọ́ ni mo fi ń sọ̀rọ̀. Mi ì dédé bọ́ sórí ìkànnì, mi ì bọ́ sórí atẹ́gùn láti máa sọ̀rọ̀ láì ṣe pé mo ní ẹ̀kọ́ débẹ̀. Ẹ̀kọ́ ni. Ìyẹn lọ bá yẹn. Ìkẹta tí mo tún fẹ́ address, ó ní issue kan tí gbogbo wa tí mò ń pariwo láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ní tó jẹ́ kí n máa sábà dárúkọ bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìjọba wọn. Àkọ́kọ́ ó ní pé ẹ wo bí àwọn Fúlàní ṣe jẹgbó warun, ẹ wo tán ṣe lóńdó. Ṣé ẹ mọ̀ pé dè ní bàbá ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn? Bàbá ẹgbẹ́ tó kù ò sì ti torí rẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn dọ̀la. Ọ̀rọ̀ lé ní sọ yìí. Tí màá bá bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀, mi ò bá wọn sọ̀rọ̀ officially. I'm talking to him as ọmọlé, ọmọnú yàrá. Tí màá dárúkọ bàbá ẹgbẹ́ tó kù, mi sọ̀rọ̀ sí bàbá ẹgbẹ́ tó kù ní sọ̀rọ̀ pé mò ń bá wọn sọ̀rọ̀ officially, mò ń bá wọn sọ̀rọ̀ bí ọmọ Nàìjíríà rere, mò ń bá wọn sọ̀rọ̀ bí ọmọ inú ilé. Sódà àwọn ọmọ rántí ibi tán ti wá pé wọ́n máa pè wá ń gbà náà, even tó bá ti wá padà bọ́ sórí lọ́kàn wọn, lókàn àyà wọn, wọ́n máa rántí pé arákùnrin kan sì bẹ́ ó sì sọ nígbà náà wà là gbọ́ sí lẹ́nu. Ààrẹ tèmi fẹ́ jẹnu. Mi èsì sí di kó bàjẹ́. Èmi aṣàjẹmọ̀sẹ́ ni mi, kò sẹ́ni tí mo dúnwájú rẹ̀ tí ì ní sọ̀rọ̀. Tẹ́ bá wo nature mi dáadáa, mi ìrẹ́ni náà tó lè pa òmágogo mi lẹ́nu pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ẹ gbàgbé. Kò sí kú tó pàgbà tá à ní bá po olórí rẹ̀ ń bẹ o. Òdodo ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu mi lénìí. Mi kì í lérí tí n bá ń sọ̀rọ̀ tó jọ mọ́ àṣà àti ìbílẹ̀ Yorùbá,
ọ̀pọ̀lọpọ̀ mọ́ rò pé bí ológun ni mí àbí mo mewé gan ṣùgbọ́n mo mọ ọgbọ́n inú ni mo mọ̀, mi ò mewé ṣùgbọ́n mo mọ ọgbọ́n àtinúdá. Torí ẹ̀ tí n bá ń sọ̀rọ̀ tẹ́ bá rí traces ẹ̀ lára mi, ẹ lè rí káwọn àwọn èèyàn máa ń pè mí ẹlòmíràn ní òun fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kíníkan màá kàn wò ẹni tí bá fẹ́ dá lóhùn màá dá lóhùn. Tí n bá wá fẹ́ látọkàn mi wá ni màá kàn máa wò. Ṣùgbọ́n ìyẹn ò ní pé káwọn èèyàn máa tẹ̀yàn lójúmọ́lẹ̀, ìyẹn ò ní pé ká wá rí àgbàlagbà fín, ìyẹn ò ní pé ká wá rí wọn ká má tẹríba. Kódà bí Bọ́lá Ahmed Tinubu bá dún wájú mi lónìí orí ìdọ̀bálẹ̀ máa wà. Bàbá sì ni, bàbá Ọbásanjọ́ bàbá ni. Tẹ́ ẹ bá fẹ́ ṣàṣeyọrí nínú ìrìn àjò yín láyé, ẹ̀kọ́ kan mo fẹ́ kọ́ yín lénìí. Tẹ́ ẹ fẹ́ ráàrin yè nínú ìrìn àjò yín láyé, àgbàlagbà lẹ gbọ́dọ̀ tẹ o. Tẹ́ ẹ bá tẹ̀ ẹ ní débì kankan. Torí wọn Yorùbá máa ń pa òwe kan, wọ́n ní àti wáyé olùnàgó, ẹni tó mà ti wáyé olùnàgó ló mà ti lọ rẹ̀. Ṣùgbọ́n àwọn tẹ́ ń wò bí ọ̀tá wa yìí, ṣé mọ̀ pé lọ́la a lè rọ́gbọ́n kan àbí méjì kọ́ lára wọn láti fi rìnrìn àjò tó gbé dání. Nígbà tí olóyè Sunday Igboho jáde ńgbà yẹn, mo wà nínú àwọn tó takò wọ́n pé ká má bu Ọ̀ọ̀nìrìṣà mọ́, ẹ má bu ọba ilẹ̀ Yorùbá kankan. Títí Olúwo ó pẹ́, àwọn èèyàn tì mí gan, ó pẹ́ kí n tó jáde fÓlúwo. Ó pẹ́ nígbà tí mo dẹ̀ jáde fÓlúwo, mo send lẹ́tà káàkiri sáwọn ọba kan lẹ̀ Yorùbá tí mo mọ̀ pé àgbà ọba ni wọ́n, wípé n tÓlúwo ń ṣe rèé. Nínú àwọn ọba yẹn ẹnìkan dé advice wa pé ẹ má ṣe bẹ́ẹ̀, pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò yàn yín sójú bí ọ̀tá, pé ẹ má rìnrìn àjò yín káwọn yóò fi máa mú yín lọ́tà kẹ́ lè rí ìrìn àjò yín rìn, pé tẹ́ ẹ bá ní kẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá lọ yàn yín sójú ẹ mọ̀ bí tí ìrànlọ́wọ́ ní tẹ́ ń ṣe yìí ọ̀tá yín ó padà dúró tì yín lórí ìrìn àjò yìí tẹ́rù ó dẹ̀ máa bà yín. Wọ́n tọ́ dẹ̀ ní àti rírí láìmọye ìgbà tó jẹ́ pé àwọn lẹ́ni agbójú okùn lé òjẹ́ ní agbá, àwọn tá a gbọ́kànlé gan ni wọ́n ti ń dalẹ̀ Yorùbá nation. Àwọn tá a gbọ́kànlé kan sì ń bọ̀ tá a dọ́gbọ́n try láti wọ́n ní àti wọn. They are coming, let me tell you, fact ni lẹ́nìí. People are coming en masse. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lẹ́nìí. Yorùbá nation is not a project ẹnìkan sọ pé òun ní. Gbogbo wa lájọjọ́ ní. Gbogbo wa ní táàsì tí gbogbo wa gbọ́dọ̀ dìmú ni. Bọ́mọ kan yẹn tẹ́ wà ní diaspora pé gbìyànjú gan ẹ̀fọ́mọnìyàn kí lọ́dẹ̀ ló fà á tó jẹ́ pé àwọn tó wà ní diaspora ló di ìrìn àjò ìmújù ní ọ̀làjú tó wà nú ayé tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́ ń wo Nàìjíríà yìí fún ọ̀pọ̀lọpọ̀ governors la ní tó tí ò lájú tọ́lọ́ nǹkan fún wọn lẹ́bùn pé wọ́n wà lórí àpèrè yẹn lénìí. Ṣùgbọ́n wọn ò mọ nǹkan kan, wọn ò lájú, wọn ò mọ nǹkan tó yẹ ká ṣe. Ìdí nìyí tí mo ṣe ń gbà nímọ̀ràn, ẹ má tẹ àgbà mọ́lẹ̀ o, torí yóò padà kan ẹ̀yin náà ní ọ̀la. Èmi kì í tẹ àgbà mọ́lẹ̀ ń tèmi. Fábàdà ìyẹn tágbà mọ́lẹ̀ o. Gbogbo ibikíbi tágbà bá wà báyìí, àgbàlagbà ò máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. Gbogbo ọgbọ́n ọdún tẹ̀lé a máa wá kiri pé kíníkan àwọn àwọn lónìí, àwọn àgbàlagbà ni táwọn kan ò bá ti dàgbà lórí ìrìn àjò yẹn, àwa ò ní bá. Bó ṣe rí nù. So abẹ̀yìn lórúkọ Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run, tí inú bá ń bí ìyàn bí nǹkan ṣe rí gbà mí wà kíní ẹ̀gùn yẹn máa ń gun èmi náà tí bá ń sọ̀rọ̀ tó bá dé àyè kan vibration yẹn èmi fúnra mi máa ń rí tó jẹ́ pé yóò le gan bọ̀ máa tún dẹ̀ tí bá ń le báyẹn ẹ máa mu epo pupa. Ẹ mọ̀ jẹ́ parọ́ tàn yín jẹ, ìrìn àjò tó wà nílẹ̀ kì í ṣe ìrìn àjò ẹnìkan. Nígbà tí Amẹ́ríkà fẹ́ gba independent ẹ lọ wo 1777 náà ti bẹ̀rẹ̀ kó tó wọ 1779. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà Amẹ́ríkà tí George Washington dìde èèyàn kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀, òun sì ló lead gbogbo wọn. Nígbà tó dẹ̀ bẹ̀rẹ̀ 13 states tí wọ́n ní Amẹ́ríkà ń gbà yẹn, like 7 states ló kọ́kọ́ support George Washington. Àwọn 6 states tó join later nígbà tí wọ́n ti fẹ́ dé the end ní 6 states tó join wọn. Ara wọn ni Virginia wà.
story tá a kà dáadáa ni kó tó di pé wọ́n gba independent but wọ́n gbé kudos fún George Washington tó ṣáájú ogun fún Amẹ́ríkà. Bó ṣe rí káàkiri ilẹ̀ nìyẹn. Àwọn èèyàn kan wà tí wọ́n rí tá à ń ṣe bíi gbáre wọn kákún. Àwọn kan wà nínú wa tẹ́ ẹ rò pé èèyàn ni wọ́n tẹ́ pé owó làwọn fi mẹ́kì kó dàrú kí wọ́n rówó kó làwọn wà fún. Tẹ́ ẹ sì ń pèlè èèyàn lára wa lé nìyí tẹ́ ń kàkún pàtàkì tó pé wọn kọ́ kí ilẹ̀ mọ́láìlà nítorí àtijọ́ àti mú tiwọn. Àwọn kan dẹ̀ ń bẹ wọn ò gba kọ́bọ̀ lórí ìrìn àjò yìí and they are still there till tomorrow. Àwọn ìyẹn wá ń kọ́ irúpò owó lẹ́fẹ́ fáwọn yẹn sí. Torí ẹ̀ mo ṣe ń sọ pé ẹ má yọ èèyàn sọnù wọn yíyọ èèyàn sọnù. Ẹ kàn mọ̀ wà fún oníwà ni ẹ wàá gbé oníwà ẹ gbé títẹ́gbẹ́ kan bẹ́lẹ̀ ti rírè. Àwa tẹ́ inú wa bá kò ẹja máa bá lọ báyìí. Láàfi débi tá à ń lọ bọ̀rọ̀ àtòrí olórí àtòrí ẹni láàfi débi tá à ń lọ bọ̀rọ̀. Bàbá wa kan bẹ ìtàn tá a gbọ́ lórí bàbá yẹn ni pé nígbà tí wọ́n ń ja ogun mi ní dárúkọ ogun yẹn torí ẹ máa tètè mọ ẹni náà ìyẹn dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ torí àwọn agbára tí Yorùbá máa ń lò ní. Tí bàbá yìí bá wà lójú ogun tí orí bá sọ̀kalẹ̀ lọ́rùn ẹ̀ orí ẹlòmíì tó bá fọwọ́ kàn nílẹ̀ ilẹ̀ ni ó gbé sórí ara ẹ̀. Àwọn èèyàn ní bìlífù sítórì yẹn nítorí pé dàbí ìtàn àlọ́ bọ̀kùn rí bẹ́ẹ̀ agbára ló débẹ̀. Bàbá yẹn dẹ̀ tó fi rìn nígbà táyì yóò bá máa rí ẹ̀ yóò máa rí níri lágbájá náà sì ni kò tí kú ṣùgbọ́n òun ló mọ̀ pé orí olórí lòun jù sórí ara òun tó fi rìn títí bàbá yẹn kúkú ogun o ikú ogun kan ló pa ó fún ìlẹ̀lẹ̀ fọwọ́rọ̀ orí kú sínú ilé rẹ̀ ni kẹ́lẹ́ mọ̀ pé nǹkan bẹ́ ńlẹ̀ Yorùbá tó rọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ gbèsè nǹkan sì ń bẹ́ ńlẹ̀ Yorùbá tí mò ń rẹ́rìn. Bàbá kan ọ̀jọ̀gbọ́n kan ńlẹ̀ Yorùbá pè mí lénìí ẹni yẹn ń bẹ Nàìjíríà yìí kò dẹ̀ sí nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ a sọ̀rọ̀ nídàájí kùtùkùtù lénìí. Ẹni yẹn wá pè mí pé bàbá kí làwọn nǹkan múra tẹ́ ẹ ní ká múra lórí ìrìn àjò ilẹ̀ Yorùbá yìí. Wọ́n ní bàbá ẹ̀yin náà lábẹ́ kí la wá fẹ́ ṣe ọgbọ́n inú mo wá béèrè kankan tí mo fẹ́. Bàbá yìí wá ní ó wà ṣùgbọ́n èmi ò ní ṣùgbọ́n mo ní ọ̀rẹ́ tó ní tó sì dájú. Òdodo ọ̀rọ̀ lèmi àti bàbá yìí inú àrírarí àkọ́kọ́ tá àkọ́kọ́ sọ̀rọ̀ rírè inú ìtànpè lóògùn gangan tí máa jẹ́ kó oògùn ó jẹ́ la fi sọ̀rọ̀ yẹn òdodo ọ̀rọ̀. Bàbá yẹn èmi ò ní o ṣùgbọ́n mo mẹni tó ní ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n àsìntòsí kan náà báyìí ṣùgbọ́n lónìí màá pè é kó fún mi nídìí kinní yẹn màá sì fi ránṣẹ́ sí yín kẹ́ mọ̀ wo àdéhùn àbá àgbàlagbà. Àwọn nítorí tẹ́yìn náà bá mọ̀ ẹ lè kọ́ àwa náà ṣetán láti dúró tì yín. Ọ̀rọ̀ wúrí ni tó wúyàn lórí but káwá ní gbogbo èèyàn láàmú sọ pé kìnníkan. Lẹ́nu ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ Yorùbá Nation mo mọ iye ìgbésẹ̀ tí mo ti gbé mo mọ iye ìrìn tí mo ti rìn tí ì bá tẹ́ ń kọ̀bọ̀ lọ́wọ́ anybody. Nígbà tó kàráǹgídá ni mo ṣe ń give announcement pé ẹjọ́ ẹ ṣàánú wa o kìnníkan tá bá ní káwọn èèyàn ṣàánú wa pátápátá tán bá dáwó tán pátá àrí 250 àbí 200,000 ṣóun làwọn fi rìnrìn àjò tá ń lọ tá ń bọ̀. Mo iye tepo sọ Nàìjíríà lé ní tí má gbé mọ́tò mi gẹ́lẹ́gẹ́lẹ́ tí má gbé sójú títì mo iye epo tí ó jẹ́ kí n tó débi tí mo ń lọ. But mi ò complain mi ò dẹ̀ sọ pé ó sú mi even kẹ́nìbọ̀dì má fún mi ní kankan. Mo nígbàgbọ́ níwájú Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run ìwọ̀n bá ti ń bá ṣàjọ. Mo mọ ọ̀rẹ́ mi kan bẹ tí mo ń dúró tì mí ó mọ sábà ń lo fídíò mi dáadáa wọ́n ń pè ní oníkòkó Jamiu oníkòkó òun náà tó fowó ọwọ́ ara ẹ̀ lẹ̀ bá ṣe fi sponsor ara wa for long nìyẹn láàfin ìrìn àjò yẹn kó tó di pé àwọn èèyàn ń bá mi dá sí. Mi ò dé complain mi ò dé sọ pé ó sú mi rí èmi kì í sú èmi o ẹ má jẹ́ pàdé pé ẹ bá máa fi kíní nù mí ní mọ́ báyìí kò sú èmi mo ti sọ fún yín ìrìnàjò tá a gbé dání àárín tó fi dé òpin ni the end lòpin sinimá tí ò bá tẹ Yorùbá lọ́wọ́ ìrìn sẹ́mi àṣírí gbẹ̀lẹ́gbọ́ lè ní èmi ò ní sẹ́mi o gbogbo ojoojúmọ́ sì lè mí máa fáyà ojoojúmọ́ ní fáyà ojoojúmọ́ ní sọ nǹkan sínú atẹ́gùn gbogbo ẹ̀tẹ́rí tí ń dàrú gùdùgùdù sẹ́rọ̀ pójú lásán ni ẹ̀rọ pé àwọn èèyàn dákẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni ibẹ̀ ni ẹ jókòó sí
ẹni bá kàn nìkan ṣe tó máa ń pọ́n fẹ́ ràn yàn àwọn èèyàn lọ́wọ́ tó máa ń pé ilẹ̀ bàbá òun ó tẹ̀ òun lọ́rùn ó wó òun lórí láti jẹ́ kí ilẹ̀ òun ó gba òmìnira ni ó ṣe ń tọ́pa tágbára rẹ̀ bá ká ìyẹn ò nídìí pé bí a máa bẹ̀yàn pé wá ṣe kinní kan rárá o rárá ọlọ́run ní í ṣe bọ̀ ọlọ́run dẹ̀ parí ẹ̀ lágbára làwọn ohun nílẹ̀ náà ò dúró wọn ò dákẹ́ á ti béèrè káàkiri á ti wádìí wọ́n ti fi yé apá àkókò ti tó kí wàá ló tún kù kí là ń wẹ̀yìn fún àkókò tó kí ló tún kù tá a mọ̀ wá wẹ̀yìn fún wọ́n dẹ̀ sọ fún apá àgbọ̀dọ̀ wẹ̀yìn àdẹ̀gbọ́dọ̀ ṣàròyé wípé ebi ó pa wá lójú ọ̀nà yẹn ojú ó tì wá ṣùgbọ́n àgbọ̀dọ̀ ríro so àwa náà dẹ̀ ti rẹ́dì ṣebí ilẹ̀ bàbá wa ni àwọn kan ló jà tí ń fi di ilẹ̀ yìí tá a fi ń pè nílẹ̀ Yorùbá lé ní àwọn kan náà la kọ́ńtínì láti fi táwọn náà bá dé bó ṣe rí nìyẹn o èmi ò ní sọ ju báyẹn lọ ṣùgbọ́n bí tó bá wo kálukú two steps sí torí Yorùbá yìí yé àwọn èèyàn bí tèmi ti ní problem pọ̀lọpọ̀lọpọ̀ tá à ń bá sọ̀rọ̀ nu Yorùbá ò yé mi mọ́ tá à ń sọ fún yín nìyẹn a ṣe program Yorùbá ẹ máa fòyìnbó táìpù kọ́mẹ́ǹtì gbogbo kíní yẹn máa ń pa mí lẹ́rìn tí kí tẹ́tẹ́ lómi lò màá ti rẹ́rìn yìí ṣé ọ̀rọ̀ tá à ń sọ sójọ mọ́rọ̀ òyìnbó tá a bá fẹ́ káwọn ọ̀tá wa gan mọ tá à ń sọ òyìnbó tẹ̀ǹtẹ̀ ìwọ́n ti mọ bí tá à ń lọ torí ẹ̀ nígbà míì màá kàn wò báyìí pé ètí ń kó bá Yorùbá rè ẹ lè ra Haúsá láyé kí wọ́n ṣe program láyé wọn èdè wọn ni wọ́n fi comment ẹ lọ wo Ìgbò tó bá dọ̀dọ̀ Yorùbá ni wọn aláwọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sọ Ìgbò sẹ́yìn nìkan lẹ́gbẹ́ ìbò ni ìwọ tó lè gbọ́ Yorùbá tá à ń sọ lẹ́nu tó bá hàdí fún láti tẹ Yorùbá tó bá jẹ́ kọ́kàn ṣàdúrà lásán pé yóò dáa ó ti tó kò ní ìdíkọ́ sọ̀rọ̀ ìwọ náà pọ̀ wá fẹ́ sọ̀rọ̀ pè mí torí ẹ̀ mo fi nọ́mbà mi síbẹ̀ call me ìwọ̀n bá Yorùbá gàtàgàtà tó bá gbọ́ àjọjọ sọ́ọ̀sìra wa ládẹ̀ dákẹ́ ń bẹ̀ tó bá jọ ìbò náà lọ fẹ́ bá wa sọ àmọ́ pé separate ni kì í ṣe lórí ìkànnì yìí abẹ̀yìn lórúkọ Ọlọ́run ọba tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní Uromi ní Edo máa fi sórí fídíò yìí ẹ̀ rí níparí fídíò yìí nǹkan tó ṣẹlẹ̀ ní Uromi ní Edo n tó dá wa lálẹ́ ń bẹ̀ ní àìdásí ìtìjọba òun là ń pariwo fún àwọn governors là ń pariwo fún his excellency là ń sọ ìjọba táwọn èèyàn bá pariwo pé ara ni àwọn nínú igbó kan ẹ máa sọ̀rọ̀ ẹ má fi àwọn ọ̀rọ̀ tá bá sọ jáde ẹ má fi gún lágídí ẹ sọ̀rọ̀ kí ìjọba jáde kó sọ̀rọ̀ ẹ àìsọ̀rọ̀ yín òní bí gbogbo wàhálà tẹrí ní Uromi yẹn o ó dùn mí fáwọn tí wọ́n pa torí àwọn tá pa yìí ṣe Fúlàní àwọn Haúsá ni àwọn èèyàn ń bọ̀ láti Port Harcourt kì í tún ṣe ìgboro Ẹdó ló ti gbéra ẹ ń gbogbo wọn ẹ̀sùn wọn ná jungle justice inú gbólẹ̀ bá ti lọ jà kì í ṣèta àti sọ kínní Yorùbá ò lè commit irú blunder yẹn láyé ẹ ṣe irú nǹkan báyẹn tó wá ṣe fídíò rẹ̀ a lè commit irú blunder yẹn láyé àwa dẹ̀ ti sọ a ti yé kí gbogbo tolórí tẹlẹ́mù mọ̀ bẹ́ẹ̀ yẹn bá wọgbó wálẹ̀ Yorùbá yóò pàdé wìrìwìrì nínú gbó lásìkò tá a wà yìí yóò kọjá bẹ́ẹ̀ a ní sọ jù bá ń lọ tiwa ẹ máa wo fídíò yẹn lọ. With the information wey they get for here so they don blow the trumpet of death for Uromi. Many people go die the way I dey see am. First of all, Nigeria youth, una work na to share this video. My work na to bring out the information come outside. Una share am. Right now, we dey get information say those Awusabi Fulani men wey dey buy for Uromi, they say they be innocent. You see, all those guys are not kidnappers. They say those they are gone made to hunt animals. That is why they carry gun dey waka. And beside that, they pass. They don't live for that place from Port Harcourt to their place because they don't go enjoy after fasting. And the funniest part is here, what just happen for Uromi right now? Now the greatest mistake most of the youth make right now, they don't know. Right now, if your brother or sister they for the hand of all those kidnappers, Fulani S-men, or those bandits, they don't really kidnap them before. They can't watch the video, one of they burn those people so first of all, I'm sorry. Your brother felt happy. That be the funniest part. You understand? And again, what you just happen right now, no expect easy. Say they go just rest like that. No that one. Una go born innocent people. So I pray to God, make the head of Hausa people and the government try to sort out that issue
and they go fish out all those people that buy all those people because you are not in the right position to keep person. You see, we know say the country don't spoil. Different is the apple for the country, but it's the fault of the government. And again, other way around again. Before I go more details again, first of all, most of the kidnapping right now with the apple for Nigeria, they are not kidnapping you because of say you are rich or you are poor. They are kidnapping you because of say they want to harvest your organ. Most of the kidnapping, they harvest, they harvest. Another way around again, if they kidnap you or anything at all happen to you, first of all, let those kidnappers know see you be drug baron, you dey smoke, you dey drink. Understand? So that they feel not they interested of your organ. But if you be say they call out to say they smoke, they drink, you say no, and they smoke or and they drink, your organ will be used. Because sometimes they kidnap people just to harvest organ, most especially the women. You have to know those things. So be guided. If they kidnap you, you have to say, I want drink, I want smoke, I can't say without smoke or drink. You see, because you are living in a country where we see different things they happen. But if you get kidney problem, safe. If you go extra left because you get money just to kidnap who you don't see good, who move your organ. So if your brother right now or sister they for the hand of bandits when they kidnap people or bush right now, my brother, do well and pray for them because they feel not come back home. Because they watch all those videos when they take by all those people so and they feel go take their revenge. If you take your money, I'm just giving you guys some information. We'll be saying I just say it go feed every society. That is what I'm saying. I condemn the heart of all those guys burning those people. I would say they beat them for different, or they burn the car, that motor is for different, but burning person alive, not too wicked though. So may Allah accept their soul. You understand? Because when I watch the video, it's a very, very painful death. Those men pass through a lot. They too beat them, put them for fire, boom, and be alive. And the way I say, man, even those people who burn those people alive, they worse pass even the bandits. So there's no difference between them and bandits. Who feel bomb and be alive, don't pass through a lot. And again, other way around, everything will happen for Uromi is the fault of the wicked government. And they cause them. Because since then, the good people of Esaland, Awushi, in fact, in Nigeria, they have been crying of insecurity. The way Hausa people, Abi Fulani people, they enter their farm, they eat their cassava. And the video, they go viral. They post the video online, they see them. But what did they do about it? They will keep quiet. Now, they don't go force you to take laws into their hand. So the government are the first foundation of the problem. They always lock up what is they happen. We have received series of videos where we say, they'll see these Esme people enter farm, rape women, buy women, even as people they fear to go to farm. But see yet, they will keep quiet, they will lock up. So the problem comes from the government. It shall never be well with all the corrupt leaders in this country. In fact, if you are corrupt, God will punish you. Understand? What it happen to these people, the karma will also fight them. My wicked people. So, my advice right now is saying, everybody in Uromi should be guarded. Understand? And I pray may the government may take peace in that place. And the Amusa community people may never take peace because and they veil, they protest, say, they just back person will be say, because the family say, and they come house to go enjoy with you now, to come break fasting with you now. But last, they hands their life for road because of say they see gun for their body. And the gun shock not fear because we are living in a country where we say nobody gets the right to move with gun. And besides that, series of kidnapping, rape men, women in that community they go on. At this moment, that's the reason why they take those action. But normally they have to fish out the people that buy all those Hausa people. You see the Hausa safe, see the Fulani be safe. In some sort here. So from my comment section, so many things they just say, but I'm like, maybe sweaty happen, this sweaty happen. So those men as innocent and they don't live around that community safe. You understand me? So no matter what, I want someone they live for Benin here, live for Abuja, anywhere at all. People around there will know their work. But if they're bad for any state, they'll say, this is a good person, so may Allah accept their soul, understand?
So I'm very happy to them. So they have to fish out the killers from our side. But what is for sure, brothers and sisters, be guided, because things go happen. Things go happen. That's what yours be. Because no matter what, they never hold the real S-men people. The real bandit people. I don't know the reason we are living in a country where some group of people who call themselves bandits, they disturb the community. And again, to the outside community people, I will advise again, I beg, tell your people when they carry cow, let them be guided, because the way they enter people farm, they destroy things, it don't really make any sense. So that the one also provoking the youth to be doing evil. We are all one Nigerians. So but they're very bad thing now, because of the bad leadership. People right now they say and say we don't be one Nigerians. But we say one Nigerians, bandit day, S-men day, or no government day. I don't understand. You see how? God bless you and do well and talk to your people to stop entering people farm with their cow. I know some people for the community and they get all those cow. So if you get cow, be guided. Carry your farm, give your answer to the take care of your cow. Be guided. Make God no go punish you now when you get all those cow. God will punish you now. God bless you guys.